ṣé yóò wá rọrùn fún ọmọ kékeré àbí àgbà kó wá kọjú sílé àfá rẹ̀ kó sì máa sọ tí ò dá síbẹ̀? Alfa AGBA LAFA gbà ó máa jẹ́ lọ. Alfa AGBA LAFA ó gbà ó máa jẹ́ lọ. Kódà bẹ́ẹ̀ rí mistake lára rẹ̀. Ipò Alfa AGBA náà ni ó máa wà. Wàlẹ̀ hábùdó wá ní àsọ́mà. Ọmọ kéwú máa jẹ́. Ọmọ kéwú lọmọ kéwú ó máa jẹ́. Kò sí bó ṣe lè tó. Kò sí bó ṣe lè tó. Títóbi àfá rẹ̀ náà ló wà lára rẹ̀. Kálukú mọ ẹni tó kọ. Kálukú mọ ẹni tó kọ. Bẹ̀tí tó bá jẹ́ ọmọ eré. Bọ̀tí tó bá jẹ́ ọmọ eré. Gbogbo ẹni eré la fẹ́. Ọ̀pọ̀ ọmọ kéwú ni ò lè sàmì ẹ̀. Ọ̀pọ̀ ọmọ kéwú ni ò lè sàmì ẹ̀. Ibi Ọlọ́run wọlá ìhà tó kọ sọ́rọ̀ yìí. Ọlọ́run wọlá ìhà tó kọ sọ́rọ̀ yìí. Àwọn ọmọ rẹ̀ ó kọrú ẹ̀ sí ọ̀rọ̀. Àwọn ọmọ rẹ̀ ó kọrú ẹ̀ sí ọ̀rẹ́ sọ́dọ̀ rẹ̀. Ẹni ó sàmì. Ẹni ó sàmì. Ipe ìhà ọ̀nà tó gbàdá sọ́rọ̀ yìí. Ọ̀nà tó gbàdá sọ́rọ̀ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Dédé bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ó ṣe sí. Dédé bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ó ṣe sọ́dọ̀ rẹ̀. Ní bíbí àti ní kíkọ́. Ní bíbí àti ní kíkọ́. Sàmí. Lọ́wọ́ lọ́rin o. Dáhìrì ọmọ lọ́rin o. Inú rẹ̀ ò gbọ́dọ̀ dùn. Kí n tún ṣẹlẹ̀ láwùjọ. Láwùjọ lálàfà. Èrò wa ni pé káwọn ọmọ wa ó lè. Èrò wa ni pé káwọn ọmọ wa ó lè gbọ́n. Láàfíjù wọ́n sí lè kéwú. Kéwú sì ti kékeré yé wọn. Kéwú sì ti kékeré yé wọn. Ó yé wọn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó padà tẹ́mẹ́lẹ̀ sílé bàbá rẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ pa ìmọ́lẹ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó padà tẹ ìmọ́lẹ̀ sílé bàbá rẹ̀ náà ti fọ̀rọ̀ ẹnu pa ìmọ́lẹ̀ rẹ̀. Bàbá mi àgbà lágége. Ẹ̀bùn Ọlọ́run ni bàbá tèní fún bàbá tàná. Tẹ́ bá fi sẹ́ǹsì bàbá tàná sílẹ̀. Ìsẹ́ǹsì bàbá tò ní gan aṣọ ìṣọ̀tán ni. Ọmọ ló fẹ́ sọ̀rọ̀ ń pa Mudirul Markaz. Ọmọ akéwò lè máa fà rẹ̀ tán. Ọmọ akéwò lè máa fà rẹ̀ kí. Ṣé wà rọrùn fún ọmọ kékeré àbí àgbà kó wá kọjú sí orí àwọn àbá òkú sọ̀rọ̀ ní ìgbà? Ṣé yóò wá rọrùn fún ọmọ kékeré àbí àgbà kó wá kọjú sílé àfá rẹ̀ kó sì máa sọ tí ò dá síbẹ̀? Bàbá, ibo wá ní gbogbo ẹni tó sọ̀rọ̀ láyé lónìí, ibo ni wọ́n gbẹ́sẹ̀ kàtà tó bá fẹ́ sọ̀rọ̀? Níbo wá ní gbogbo ẹni tí ó sọ̀rọ̀ láyé ní lónìí, ibo ni ó gbẹ́sẹ̀ kà gan tó bá fẹ́ sọ̀rọ̀? Yakumullah. Yakumullah. Alfa AGBA LAFA gbà ó máa jẹ́ lọ. Alfa AGBA LAFA ó gbà ó máa jẹ́ lọ. Yakumullah. Kódà bẹ́ẹ̀ rí mistake lára rẹ̀. Ipò Alfa AGBA náà ni ó máa wà. Wàlẹ̀ hábùdó wá ní àsọ́mà. Ọmọ kéwú máa jẹ́. Ọmọ kéwú lọmọ kéwú ó máa jẹ́. Kò sí bó ṣe lè tó. Kò sí bó ṣe lè tó. Títóbi àfá rẹ̀ náà ló wà lára rẹ̀. A fi ìjókòó ìbéèrè àánú ni. A fi ìjókòó ìbéèrè àánú ni. Bàbá, ọ̀pọ̀ ọmọ kéwú ló ti wọkọ̀ àánú báyìí o. Ọ̀pọ̀ ọmọ kéwú ló ti wọkọ̀ àánú báyìí o. Tó bá fẹ́ máa sọ̀rọ̀ nísìn. Tó bá fẹ́ máa sọ̀rọ̀ nísìn. Ọ̀dá, tó bá máa tó fẹ́ sọ. Tó bá máa tó fẹ́ sọ. Tí sí tó fẹ́ sọ tó dẹ̀ tọ́. Tí n tó fẹ́ sọ yẹn dẹ̀ tọ́. Tí kìí bá ṣe àsìkò tó tọ́ ńkọ́. Tí kìí bá ṣàsìkò tó tọ́ ńkọ́. Tó bá máa tó fẹ́ sọ. Tí n tó fẹ́ sọ yẹn dẹ̀ jẹ́ tọ́. Tí kìí bá wá ṣàsìkò tó tọ́ ńkọ́.
tó bá wá di ogun ìdákẹ́ tó bá wá dógún ìdákẹ́ òkùnkùn wá bo ìlú òkùnkùn wá bo ìlú eléyìí làwọn fẹ́ fi bẹ lọ́hùn eléyìí làwọn fẹ́ fi bẹ lọ́hùn ẹ ti rí zoom sẹ́nu yẹn o ẹ ti rí zoom sẹ́nu yẹn gbogbo àfáà náà wà ní ti pé òkè kí ló fẹ́ sọ gbogbo àfáà náà wà ń retí pé òkè kí ló fẹ́ sọ ó bá kíyàn àdánwò ní bọ́ bá kíyàn nísìn àdánwò ní bọ́ dákẹ́tọ̀ kíyàn wàhálà láti láláì àṣìkò ànàní bẹ́ẹ̀nà máa ṣàrí ìlàláì àṣìkú ànàní bẹ́ẹ̀nà máa ṣàrí ẹ fi àdúrà ìbéèrè pé Ọlọ́run ó kọ́kọ́ bá wa ó tún gbogbo ẹ̀mí àwọn ọmọ kéwú ṣe ẹ fi àdúrà yìí béèrè pé kọ́lọ́hun kó tún ẹ̀mí àwọn ọmọ kéwú ṣe lọ́dọ̀ àwọn àfáà wa Àmín. Ọlọ́run tún ẹ̀mí gbogbo wa ṣe Ọlọ́run kó tún ẹ̀mí gbogbo wa ṣe Àmín. má jẹ́ a kò bínú Ọlọ́run lára àwọn àfáà wa má jẹ́ a kò bínú Ọlọ́run lára àwọn àfáà wa torí a ti já sínú ayé kan tó ṣe gbé láláì àsìkò ànàní bẹ́ẹ̀nà máa ṣàrí ìlàláì àṣìkú ànàní bẹ́ẹ̀nà máa ṣàrí ẹni tọ́lọ̀ ń bá lórí Al-Qur'ani mú kó bá wa ká kó dákun bá wa ká dáadáa ni ẹni tọ́lọ́run bá lórí Al-Qur'ani mú dákun bá wa ká dáadáa ni bá wa ká dáadáa bá wa ká dáadáa ọlọ́mọ bá nǹkan àwọn àfáà wa jẹ́ o ọlọ́mọ bá nǹkan àwọn àfáà wa jẹ́ o ọ̀rọ̀ ti tayọ pé kíníkà lè mi èmi ẹyẹ kíníkà o ọ̀rọ̀ ti tayọ pé kíníkà lè mi èmi ẹsẹ kíníkà o ọ̀yẹ́ṣẹ́ a sì ti wọnú ara wa yẹ́yẹ́ a sì ti wọnú ara wa yányán ẹnìkan ní abọ́lọ̀kẹ́mi báwo lẹ mọ́ ní gbogbo àwọn ọ̀rọ̀ tá ń sọ náà ìdọ́fà tó tẹ̀kìrí mi ní Ayakumullah kálukú mọ ẹni tó kọ kálukú mẹni tó kọ bẹ̀tì tó bá jẹ́ ọmọ rí bọ̀tí tó bá jọ mẹ́rin gbogbo ẹni rí la fẹ́ gbogbo ẹni rí làfá rẹ̀ ìlàláyé àṣìkú ànàní bẹ́ẹ̀nà máa ṣàrí ọba tó ṣe bàbá àgbà ní Agége tó ṣe wọ́n ní òkè ńlá ọba tó ṣe bàbá àgbà lágége lókè ńlá dákun mọ́ balẹ̀ àwọn àfáà wa jẹ́ Ọlọ́run dákun má balẹ̀ àwọn àfáà wa jẹ́ o àwọn àwùládéhì tọ́ ìbùn wà bí ṣù sàwáàrùn ládéhìn tọ́ ìbọn wà bí ṣù àlọ́lọ́rọ̀ ọlọ́rọ̀ wa náà ni ọlọ́rọ̀ wa ni ọlọ́rọ̀ wa náà ni àmọ́nú wa ọdún àmọ́ inú wa òdùn ẹ bá fi ṣíra ń bẹ Ọlọ́run dákun kún wa lórí àtúnṣe o Ọlọ́run dákun kún wa lórí àtúnṣe o Olúwadẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ kalẹ̀ Olúwadẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo bá ti manua bá ti máa gbé manua bá ti máa gbénú ayé yìí bá ti máa gbénú ayé yìí bá ti máa gbénú ayé yìí Al-Qur'ani náà ni Al-Qur'ani náà ni ó ti ṣàlàyé rẹ̀ ó ti ṣàlàyé ẹ̀ kalẹ̀ fún wa Bismillahirrahmanirrahim A'udhu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim wala tastawil hasanatu wala sayyiha bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa nílẹ̀ ìdífà bílẹ̀ tí ìyà àhàzánà bó ti ṣàlàyé ẹniyàn fàíza lẹ́bí baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim ẹ wo bí tá ń láyé lọ ní wọ́n yìí ṣá wàlá tẹ́sítàwí
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. ẹ bá wá dóde tẹ́tì sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ara wa ló wá kù. Gbogbo ẹ̀yin àfáà wa lágbàjì náà ni wọ́n ti máa fi ń kí àwọn àfáà pé èṣù ní wọlé kí lè rojú èṣù ní wọlú kílù tòrò àti àlè èṣù lọ kó máa yá àjọ Èṣù ní wọlé kí lè rojú, Èṣù ní wọlú kílò tòrò, sáàdì àlè èṣù lọ́kọ́ máa yàdọ̀ wá. Okùn bá ṣe bẹ̀bẹ̀, okùn bí wọ́n ṣe gba ẹ̀bẹ̀. Okùn bá ti bẹ̀bẹ̀ o, okùn bí wọ́n ti gba ẹ̀bẹ̀ o. Wọ́n lọ́lọ́run ó bá wa ṣe nírọ̀rùn. Ọlọ́run bá wa ṣe nírọ̀rùn. So, àníyàn yàsí yẹn nìyẹn. Gbogbo ayé ọpẹ́ Ọlọ́run yóò gbà síbẹ̀. Gbogbo ayé ọpẹ́ Ọlọ́run ó gbà síbẹ̀. Tí a bá wí sí tí kó wá ní ó bá dájọ́ sí kájọ. Wọ́n lè sọ pé nǹkan bàbá rẹ̀ ń tòrò kínú rẹ̀ má dùn. Wọ́n lè sọ pé nǹkan bàbá rẹ̀ ń tòrò kínú rẹ̀ má dùn. Wọ́n sọ pé nǹkan bàbá rẹ̀ ń bàjẹ́ ńkọ́. Wọ́n pé nǹkan bàbá rẹ̀ bàjẹ́ ńkọ́. Ọ̀pọ̀ ọmọ kéwú ni ò lè sàmì ẹ̀. Ibi Ọlọ́run wọlá ìhà tó kọ sọ́rọ̀ yìí. Àwọn ọmọ rẹ̀ ó kọrú ẹ̀ sí ọ̀rẹ́ sọ́dọ̀ rẹ̀. Ẹni ó sàmì. Ipe ìhà ọ̀nà tó gbàdá sọ́rọ̀ yìí. Pẹ̀lú ògo Ọlọ́run. Dédé bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ó ṣe sí. Sọ́dọ̀ rẹ̀. Ní bíbí àti ní kíkọ́. Sàmí. Ẹlòmí pé wà nìsìn pé ẹ wá sọ̀rọ̀ Ọlọ́run. Ìjọba wí ló fẹ́ ọkẹ̀. Ọkẹ̀ níbo lọ wà? Àwọn kan kì bó lẹ́sì sí wá sí. Tẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bàbá lágége. Kódà bí ò jáde nínú ọ̀rọ̀. Haraka àwọn hàn bẹ̀. Bọ́ọ̀dẹ̀ dákẹ́ tó ní kò kẹ́. Wọ́n padà pín yìí tó kẹ́ wá bẹ́. Ẹni tí ó ní ọkàn òun tá farabalẹ̀ pé kò kàn. A máa ṣàdúrà ibi Ọlọ́run ní sọmọ rẹ̀ láàfà. Ọyá sàmí. Tó bá sàmí ẹ̀. A ní kò kàn. Gbogbo ẹni tí ń retí kí ọmọ òun di àfáà kó sì di ìsinmi fún òun. Gbogbo ẹni tí ń retí kọ́mọ òun dà àfáà látara ìjà àfáà kó wá di ìsinmi fún òun. Gbogbo orú ẹrú bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí kàn. Ọlọ́mọdálé àwọn àfáà wa rú. Ọlọ́mọ bá nǹkan àwọn àfáà wa jẹ́ o. Ọlọ́dàkùnbá wa fi wọ́n lọ́kàn balẹ̀ o. Ọlọ́mọ jẹ́ wọn ṣàìsàn o. Olúwa bá wa mú wọn lára dá o. Bá wa ṣàlékún àlàáfíà ara wọn. Bá wa ṣàlékún àlàáfíà ara wọn. Bá wa ṣàlékún gígùn ẹ̀mí wọn. Ọlá bíbí ànábì lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn àlùfáà wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn. Olúwa bá ṣàlékún dáadáa wọn. Gbogbo àwọn tá a ṣẹ́kù náà. Olúwa ṣàtúnṣe àwa náà. Gbogbo ibi tá a kù sí. Olúwa dákun mọ́sá ṣàtúnṣe wa. Wala quwwata illa billahi al-aliyyil azim. Àníyàn nìyẹn. Tá a dà nìyẹn. Ọlọ́mọdé awí ń tọ́lọ́wọ̀n òwí o. Mọ́jà awí ń tànábì òwí o. Mọ́jà àṣìṣe lọ́dọ̀ àwọn ẹni rere o. Ọyìn wá wí tí ó sì wí eléyìí. Ó ṣe wí eléyìí. Ẹni tí ò bá mọ̀rọ̀ sọ kì í mèsì. Àìmọ̀rọ̀ sọ wa òjì àmọ́ bá ṣe fèsì. Wọ́n sì pè wá pé ká wá sọ̀rọ̀. Olúwa máa bá wa sọ o. La hawla mẹ́ta pẹ̀lú bí
Bismillahirrahmanirrahim. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bismillahirrahmanirrahim. La hawla wala quwwata illa billah.